bínú ó yẹ ká bínú gàrí wọn pẹtrólù gbówó lérí ebi ń pa mẹ̀kúnnù ó yẹ ká bínú ó yẹ ká bínú ó yẹ ká bínú gàrí wọn pẹtrólù gbówó lérí ebi ń pa mẹ̀kúnnù ó yẹ ká bínú. Tariff electricity ó máa gbówó sókè and celebrate 60 years nínú ìnira ìyà ń jẹ mẹ̀kúnnù ó yẹ ká bínú ó yẹ ká bínú ó yẹ ká bínú gàrí wọn pẹtrólù gbówó lérí ebi ń pa mẹ̀kúnnù ó yẹ ká bínú. Àkàndá alúrò ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jú. Kábíyèsí ọmọ tó dé. Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Sáàkì o. Kí gbogbo ọmọ Yorùbá. Ẹ̀lẹ́. Pàkó àyájọ́ ọjọ́ ìnira. Ẹ kú oríire náà. Ta pẹ̀lú òmìnira. Àyájọ́ ọjọ́ ta kéwúrẹ́ pọ̀ mágùtàn. Tí gbogbo ẹ̀ dà pọ̀. Ta kéyelé pọ̀ mádìẹ. October 1st. Níjọ́ ti bẹ̀ sí tà. 2020. Ẹ̀lẹ́ o. Mo kí wa púpọ̀. Pàkó oríire. Àgbàlẹ̀ ń dà. Àyọkú. Bẹ́ẹ̀ la àyọsọ. Mo gbà wípé. 60 years. Ìmọ́lẹ̀ ọ̀rọ̀ mi ti tàn sí gbogbo ayé. Lánàá ti rí. Kì í ṣe pé mo tako Odùduwà nation. Àtàlọ́gbẹ́lẹ́. Rálì ní Nàìjíríà ni mo tako. Lọ́mọ́fẹ̀mí wọn sòfò. Bá a torí ẹni tó ní àwíjàre. Kó jáde wá. Yóò bá wá sí. Kúnítọ̀ wọ́n pa ẹnu rẹ̀ mọ́. Shut up. Táyé ò fi dọ̀run. Òkùnú ni yóò against òmìnira. Ìkà èèyàn sì ni yóò tú àwọn ènìyàn tiẹ̀ sí o. Gbogbo tí mo kà kalẹ̀ ló wáyé. Láì kì í ṣe wòlíì. Mo ní rálì ò ní wáyé ní Nàìjíríà. Mo ní kì í ṣe gbogbo ẹni tí ń fò sókè tí ń ké fatafata ló máa jáde lọ́jọ́ rálì. Bí wọ́n bá wá fagídí jáde wọ́n sùn èyí ó sì pọ̀ ní àtìmọ́lé rẹpẹtẹ. Ta ló máa bẹ́ẹ̀lì ta ló máa ṣèdúró fún wọn. Òkú tí kì í ṣe tẹ́ni ọjọ́ tó fọ́ mọ̀lẹ́bí wọn nìkan ni ó máa sáré kiri. Oníṣe ni wọ́n ó di gbogbo ẹ̀ lérí olóyè Sunday Igboho. Ó kúkú rí bẹ́ẹ̀ o Ọlọ́run a jẹ́ pé asọ̀rọ̀ sẹ́mi ọ̀sọ̀rọ̀ nù. Tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jú. Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Àìdónírọ̀ òpùrọ̀ ìjà ní dálẹ̀. Béèyàn bá jẹ́ kó dòókó lórí ìsà oko lọ. Lọ́pẹ̀lọpẹ̀ fún iwájú orí òun ni. Àti try àti dánwò àti gbìyànjú agbára wa. Last àtijọ́ agree pé it is easier said than done. Ó dùn ún wí lẹ́nu ni kò rọrùn láti ṣe. Ẹnu a máa dùn ún rò fọ́. Àgàdà owó a máa ṣe é gbàgbé lóko. Eré ìbejì dùn ṣoṣo jẹ. Ẹni ọjẹ nínú ẹni ò ní fara rí lọ. Èmi Àkàndá tẹ pè lọ́ta Yorùbá. Mo ti wá di ọ̀rẹ́ ìmùlẹ̀ Yorùbá wò. Àti ọ̀kan nínú ojúlówó ọmọ ọkọ Yorùbá. Àwọn ìbéèrè wọ̀nyí ń fẹ́ ìdáhùn kíákíá. Mo béèrè wọn nínú rẹ́kọ̀dù mi tó kọjá lọ. Pé ṣé without rally ṣé Yorùbá ò lè gbòmìnira? Mo ní kí la fẹ́ jẹ lérè lórí rally. Mo wá béèrè wípé ta ló ṣagbátẹrù rally? Because àwọn èèyàn kan ní Professor Banji Akíntóyè ni kí wá ló dé tí bàbá ọ̀bọ́sóde ìyẹn l'October 1st bàbá ò pè fún rally sílẹ̀ mẹ́síkòtì bàbá oníbàbá ẹgbẹ́ tó pè fún rally ní Yorùbá One Voice YOU. Ohun tí Professor Banji Akíntóyè sọ ni pé we only want Odùduwà Republic and that is all. And to everyone accusing other tribes, please stop it. That may bring crisis in the course of our struggle. Lẹ́yìn ẹ̀ ni bàbá rí i pé àwọn èèyàn kan ń gbèrò láti jáde gẹ́gẹ́ bí àgbà or advice wọn. Gbọ̀n tí bàbá sọ fúnra wọn. I have said in meetings, messages and other interviews that our youth should be peaceful and law-abiding in all their actions. I have never said anything about October 1st other than I quote, if anybody insists on rallies in Nigeria on October 1st, now I am vindicated. All ramifications. 1. Monita ló máa lead the rally yẹn. Answer. There is nobody on ground to lead the rally. Wọ́n wá yí sí rally olóyè Sunday Igboho. Ṣèjì Sunday Igboho nìkan ni Yorùbá ni. Solution and Peace Properties in conjunction with Agbil
Investment Limited. Akview Investment Limited is at it again, offering irresistible real estate at exotic locations and pocket-friendly price. You can own choice plots of land at Lekki Gold City, Ibeju, Phase 1 at 2.5 million naira per plot. Lekki Gold City, Ibeju, Phase 2 at 2 million naira per plot. Treasure Island Estate, Songotedo, opposite ShopRite at 2 million naira deposit and balance spread over 15 months. Treasure Island Mowe, Ofada at 2 million naira per plot. Bluestone Treasure Estate, Mowe Town, full plot at 5 million naira, a plot at 2.5 million naira, a plot for commercial purpose at 6 million naira, and instrumental payment plan available. Land in Songotedo at 30,000 naira per square meter. Please note that outright payment attracts 5% discount, and we have approved surveys and C of O. Akview Investment Limited have exquisite apartments at affordable prices at Treasure Homes in Lasamaja. 3-bedroom bungalow at 27.5 million naira. 2-bedroom bungalow at 22.5 million naira. 3-bedroom apartment at 27.5 million naira. 2-bedroom apartment at 22.5 million naira. Treasure Island Estate, Mowe or further close to International Breweries, Shagamu Interchange, offers 2-bedroom bungalow at 6.5 million naira. Deposit 250,000 naira and spread the balance over 3 years. 3-bedroom bungalow at 9.5 million naira with 1.5 million naira initial deposit and a 3-year payment plan. 4-bedroom duplex with a room BQ at 25 million naira with a 36-month payment plan. Bluestone Treasure Island, Mowe or further offers a classic 3-bedroom bungalow at 15 million naira with a 2.5 million naira deposit and 2 years payment plan. We also have 3-bedroom bungalow at Beechwood Estate, Lakwe, 3-bedroom apartment at Egbeda Shasha area, executive 4-bedroom duplex at Divine Thomas Estate, Aja. We have other exquisite properties at Treasure Island Estate, Akodo, Treasure Island Estate, Agbara Igbesa, Agbara Alakoti, Sapati, Mosowo Lakwe, Lekki Aja, Awoyaya, Abuleado, Ikaja, Abule Egba, Festac Town, Badagry, Owerri, and several other locations. Please note that our estates are located in serene environment with good road networks, security, electricity, and recreation centers. For details and inspection, please call Olushola on 0803 940 6444, 0803 940 6444, or 0908 515 1587, 0908 515 1587. You can also visit our offices at 314 Ikorodu Road, Anthony Bus Stop, Anthony, Lagos, or Etiosa Leaders of Thought Building beside Slot, Beggar Bus Stop, Aja, Lagos. You can also visit our website at www.akviewinvestments.com. Ìfàjì kẹlẹlẹ kẹlẹlẹ èrè ẹ bá mi kálọ fi gbádùn ṣayọ̀ nílé ìtura tó bá fẹ́ First View Hotel àwa ń lọ. First View Hotel àlìjáná orí ilẹ̀ ni mo lè fọwọ́ ẹ̀sọ̀ yà fún gbogbo ẹ̀yin arìnrìn àjò tàbí lẹ́yìn iṣẹ́ òjò tẹ́ fẹ́ fara nísinmi. First View Hotel ni ẹ máa bọ̀ wá. Àwọn òṣìṣẹ́ wọn máa ṣe yín ní máa wọlé káàbọ̀ pẹ̀lú ẹ̀rín músẹ́. Enjoy the VIP privileges pẹ̀lú àwọn yàrá oríṣiríṣi pẹ̀lú ọyẹ́ ẹnu ẹ̀ tí ń kúrìrì. Cheap and affordable budget hotel rooms for your needs. Executive rooms tí wọ́n lé ńlẹ̀. Business rooms tí wọ́n ò lẹ́lẹ́gbẹ́. Luxury rooms tí wọ́n kọjá bẹ́ẹ̀. Elegant finishes with jacuzzi, fully furnished to keep you convenient with Rusan music amplifier. First View Hotel, maximum security ń bẹ pẹ̀lú CCTV cameras. Generator ń bẹ nílẹ̀ ní sẹpẹ́ nígbàkúùgbà tí iná bá lọ. Unlimited international calls to about 68 countries around the world. Ẹ wo ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Gan ni yá fídíò ìròyìn ọ̀tá fojúbà. First View Luxury Hotel wà ní number 1 Adeniran Bamisile Street, First Estate, off Raji Rasaki Road, Amuwo Odofin, Lagos State. Telephone number wọn ni +234 807 578 7135 +234 807 578 7135 tàbí kẹ́ pè mọ́nìjà àwọn sórí +234 803 405 1725 +234 803 405 1725 tàbí kẹ́ kàn sí wẹ́bsáìtì wọn www.firstviewhotel.com. First View Hotel ìgbádùn pẹ̀mẹ́rin síbi kan ju bẹ̀kan lọ lọ́ngbọ́. ọmọ Yorùbá ni mí. ọmọ Yorùbá ni mí. ọmọ Yorùbá lè mí. ó kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. ó kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. ní ilé lóko lẹ́yìn odi especially àwọn tá a jọ rójú ara wa yìí. ṣùgbọ́n ṣe mí láàánú fún gbogbo ọmọ Yorùbá yìí pé a lè dúró lórí ọ̀rọ̀ tá a bá sọ. so pẹ̀lú làwọn ni. àwọn afẹ́ ṣe peaceful rally láti béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba Nàìjíríà kì í ṣe pé àsopá fẹ́ jà àsopá fẹ́ dàlú àsopá fẹ́ gbàjọba àsopá fẹ́ dìtẹ̀ gbàjọba náà. aláfẹ́ béèrè ẹ̀tọ́ wa wọ́n wá lọ kó ọlọ́pàá bíi mílíọ̀nù wọ́n kó sójà wọ́n kó gbogbo ẹ̀ wọ́n kẹ́ ẹsẹ̀ sí gbogbo ọ̀nà ilé mi kí ló dé sẹ́mi kẹ́ lọ́mọ Nàìjíríà ni sẹ́mi kẹ́ lọ́mọ Yorùbá ni gbogbo àwọn táwọn jẹ́ Yorùbá àwa sá lọ àwọn tájọ sàdéhùn lẹ́nìí gbogbo àwa sá
gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa ẹ wá lọ fi wá gbowó ẹ̀yin tẹ́ jẹ́ gbọ́n wa ẹ lọ fi wá gbowó ẹ̀yin ọmọ ìwé ẹ̀dẹ̀ ronú Yorùbá àṣìlọ́pọ̀ ẹrú náà àníkà jáde gbogbo ẹ wá sá pamọ́ ẹnìkan kan wà lè jáde mọ́ ẹ wá sá wọn ṣùgbọ́n àwa púrúfù pé ọmọ ọkọ là wa bẹ́ẹ̀ ni àṣọpọ̀ abẹ́ dàlú àṣọpọ̀ abẹ́ tẹ̀gbàjọba náà àṣọpọ̀ abẹ́ pààyàn àmọ́ abẹ́ jáde abẹ́ ṣe ìwọ́de wẹ́rẹ́wẹ́ láti béèrè ẹ̀tọ́ wa lónìí ta sọ pé òní ni iye Nàìjíríà pé 60 years kí ni àṣeyọrí wa gbogbo àwọn Yorùbá wa sá lọ àwọn sápamọ́ gbogbo àwọn bàbá wọn gbé ẹmọ́jáde ẹmọ́jẹ wọn payé o ẹmọ́jẹ wọn gbé o ẹ̀yin bàbá yẹn ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run sẹ́jà là ń jà mí báyìí gbogbo ẹ̀yin bàbá Yorùbá tẹ sápamọ́ àtàwọn ẹ̀gbọ́n wa àtàwọn ìyá wa tẹ sápamọ́ ẹ̀yin nu Ọlọ́run ilẹ̀ Yorùbá rẹ̀ bí gbogbo yìí. gbọ̀dá ṣebí mo ti wí fún ọ tẹ́lẹ̀ pé ijó àjùmọ̀jó yóò díjọ́ ìwọ nìkan ṣíṣẹ́ṣe kọ̀ fún ọ fúnra Yorùbá lọ́jọ́ iwájú torí ìwọ nìkan lakọni ọmọ Yorùbá tó dúró níjọ́ ogun lè kò sì mọ bí ẹ̀mí gan ṣe gbé ọ̀rọ̀ Yorùbá lérí tó àjọṣe rálì ọ̀hún l'October 1st ni bẹ́ẹ̀ lèmi Àkàndá dúró gbẹngbẹng bí ọmọ ogun Àgbẹ̀kọ̀yà Solidarity Movement ti gbìyànjú Oòduà Action Movement ti ṣe ẹgbẹ́ èmi Àkàndá pẹ̀lú wọn ló dúró tí olóyè Sunday Igboho global coordinator ẹgbẹ́ wa nìyí Ọ̀túnba Démọ́lá Edward. Today marks 60 years since Nigeria's independence. While 60 years is a very significant milestone in the life of any nation, today calls for sober reflection, especially by the Yoruba people of southwest Nigeria, due to gross underdevelopment of the southwest region, naked display of nepotism in employment, treatment and appointments to federal offices and distinctions, wanton kidnapping and killing, raping of women and girls by Islamic fundamentalists, and harassment invasion of our land, among other untoward treatment of our people. After critical reflection of the unfortunate situations aforementioned, the Yoruba of Southwest have reconsidered our continuous existence in Nigeria, a product of the 1914 amalgamation, which expired in 2014, as it was designed to last 100 years. Consequently, we have determined that our region needs total transformation in the form of power devolution. The Oòduà Action Movement, in association with other Yoruba groups, following due consultations at home and abroad, have begun the formal process to actualize autonomy for our region, the southwest of Nigeria. This will allow us to self-determine our future henceforth in a peaceful win-win situation with the government of Nigeria and the other regions. bí mo wà ń bẹ̀ bí mo sì ń bẹ̀ òkúkú mọ̀ sọpọ́ọ̀tì wo ló tó jòyè lọ ariwo kan ní music àgbàgbogbo kọ́lá tuba ẹni olèkùn ní ìtànà alẹ́ àdá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́tù ó ń bọ̀ lóko ó ń bọ̀ lódò kò sí ní tó fẹ́ dé kọjá ogun kò sí ní tó pọ̀ tí kì í tán kò sí ní tó níbẹ̀rẹ̀ tí kì í lókun ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì ìtẹ́kẹ́tẹ́ ìmọ̀kímọ̀ October 1st la fẹ́ ṣe ráyò agitation for Oòduà Republic ogunlọ́gọ̀ ọmọ Yorùbá ló jáde lórí ẹ̀rọ ayélujára orí rédíò àti tẹlifíṣàn ọ̀gbẹ́yìn bánàsì lóríṣiríṣi tíṣẹ̀tì lóríṣiríṣi fúláàgì ní ọ̀pọ̀ orílẹ̀-èdè káàkiri àgbáyé inú ìsọ̀rí kan ọmọ Yorùbá dùn sí ìsọ̀rí èèyàn kan wò wá bí ẹni tí ọmọ ń tọ́kẹ̀ gbogbo agitators pátá ló gbìyànjú and many kudos to you all ẹni ó fò sókè ọbẹ̀jọ́ lórí o ẹni ó fàdánà jẹ́ àjànàkú ti
sí ọ̀kánjọ́ àṣẹ Báwo àkàndá? afakula ṣe díẹ̀ lólè Òun náà try. ní ọ̀sọ̀kù làgbọ̀nrín ṣáájú ọbẹ̀ ẹranko ló stubborn tẹ́ ọ̀fẹ́ wálé Tí ọ̀fẹ́ wálé. ìgbìyànjú ní í ṣe àtọ́kùn fún lóríire Ó ti nínú. oríire kì í wọlé bálá tẹ́tẹ́ Ó jáde tì. bọ̀tì bọ̀tì Ọmọ ọ̀dọ́. ọgbọ́n la fi pẹ́ mọ́ àyàbàbà la fi péjọ Díẹ̀ ni. ẹlẹ́kùtù la fi roko ní ọ̀kẹ́ jẹ́ gbogbo àwọn agitators wọ̀nyí lórí wájú Question mark. òru àti ìbú pẹ̀lú ẹ̀yìn Bó ṣe rí. bá a bá ṣe bí yọ̀ọ̀yà lóòró bọ́ bá ti bóyá ń kọ́ Bó láṣẹ. aláìlóye nìkan ní máa ń ru ọ̀rọ̀ lọ síwájú Káàbọ̀. tí ò ní ru àrùn padà sẹ́yìn jẹ́ gbogbo wọn lówó yẹn tó ṣẹlẹ̀ ló ń bá ọ̀pọ̀ nínú wọn ni pé ká ṣe rálì ká sì gba Odùduwà Republic lọ́jọ́ kejì Ó easy. ọ̀kan àwọn èèyàn wọ̀nyí ló gbà pé ètò ìníyan gan tó máa tiẹ̀ Díẹ̀ ni. pé ìpele lásán àlùbọ́sà Ó ti kó. kò rọrùn ká tó yọmọ inú èkúrọ́ sòróró Ọ̀pá. ẹni tí yóò dé ọ̀nà ìjẹ àwọn èèyàn kan yóò ṣe iṣẹ́ takuntakun Bẹ́ẹ̀ni náà. Rome was not built in a day Káàbọ̀. a kì í fi ọjọ́ kan bọ́ ọmọ tó rù yó Ìjọba kù. a ṣe é bó ṣe yẹ ká ṣe Kọ́lá kan. yóò sì rí bó ṣe yẹ kó rí ni Ìjọba tún bá Yorùbá people are mature Ọmọ ń bẹ lórí wa. exposed Yeah. experienced Òye wà. and educated there are ways of doing Ó ní things bá a ti ṣe é. orin ló ní kíkọ Bẹ́ẹ̀ni bá kọ gbogbo lẹ̀. èèyàn ló ní jíjó Ó tún kọ́kẹ́. ìfẹ̀lẹ̀ kébù sílẹ̀ ló gbẹdú sí Ìsìnkàdá gbé sí. òmìnira Nàìjíríà gan Ee. lọ́wọ́ èbó amúnisìn Lọ́jọ́ kan náà gbà a ní. máa ṣe lọ́jọ́ kan ṣoṣo I wonder. wọ́n sọ wọ́n lọ Ee. wọ́n tún padà sórí ẹ̀ Wọ́n tún padà. wọn kò ní gbẹ̀yìn Ee. ni wọ́n fi rí iṣẹ́ Lábìrí. òmìnira kò lọ́wọ́ àwọn tó di destiny wa mọ́lẹ̀ yìí Indigenous. and ẹ̀yin rò wípé Pé kí ni? wọ́n á fi ilẹ̀ just like that Ee. ẹrú tó fẹ́ kú lóko ẹrú Ee. nílò agbára Bẹ́ẹ̀ni náà. yóò máa pètè Ee. yóò máa gbèrò Yóò máa pèrò. yìí nìkan Ee. yìí ní padà Àyíkọ́ ìkọ́. ọgbọ́n ẹ̀tàn yóò sì máa wá ọ̀nà lóun ò lè gbà sá lọ Bẹ́ẹ̀ni náà. ibo lòun ò lè sá dé olówó òkú tó fura Lọ́ba o tiẹ̀ lé. kó mọ jẹ́lẹ̀ ọmọ ni Mo ní òṣàṣì. pé kó mọ sá lọ láàyè ọba jọlọ́gbọ́n yóò mọ̀ wípé ní kété tó lówó ń bá ti sùn lọ́dà kó òun ti ta mọ́ra Ó yẹ. kílẹ̀ tó mọ́ olówó òkú tó jí Ó tó kíyèsí. ìrìnàjò àti wẹ́rìn Ọjọ́ ti lọ. àparò ti ké ẹ̀fọn ti fẹ́ jagunlabi ti nà pápá bora jẹ́ ẹnu Yorùbá ti kù láti ní Odùduwà nation Yes, pọ́pọ́ bàbá gbàtà ni yóò ṣolórí Ètè ń kọ́. ṣé kò ní jẹ́ from frying pan to fire Fire to burn. ṣé kìí ṣe àwọn Yorùbá tí ń fi wá ṣe bísínẹ́sì nínú Nàìjíríà Láti lẹ́gbẹ́ tí pé- náà ni yóò tó fẹ́ jẹ gàba lórí Odùduwà nation Láíláí. sáà ti ṣe homework wa dáadáa Yeah. agitation for Odùduwà Republic co-started and co-initiated by Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó Awíkóńkó. agitation for Odùduwà Republic gbólóhùn tó pín àwọn aṣíwájú Yorùbá yẹlẹyẹlẹ Bẹ́ẹ̀ni náà. àwọn kan fi ara mọ́ àwọn kan ò fara mọ́ olóyè Bísí Àkàndé ní Bàbá ọmọ tá a bá gba Odùduwà Republic á jà ogun abẹ́lé láàrin ara wa for another 100 years Civil war. àwọn àgbà kan gbà pé Pé kí ni ọjọ́? structuring ló lè wúlò àwọn àgbà kan gbà pé Pé kí tó ní tí ọjọ́? Yorùbá bá ti jẹ president ní 2023 Àbúkẹ́bùsẹ̀. gbogbo ohun tó lè ní ọ̀dẹ̀ àwọn àgbà kan gbà pé Pé kí ni? self autonomy nation Nínú Nàìjíríà náà. ní Nàìjíríà ló dáa Okay. pé tí èmi Àkàndá pín sínú àwọn àgbà kan sì gbà pé Pé kí ni? ká kó lára Nàìjíríà Ká yọ pátápátá. ká yapa nìkan lọ́nà àbáyọ Hey. sẹ́ni tẹ́ máa bí nínú àgbà wọ̀nyí o tí ò ní rí nǹkan gidi sọ Àlàyé wà ń bẹ̀. nínú pé Pé kí ni? àgbàlagbà tó dùbúlẹ̀ sórí ẹni Hey. ó ríran jọmọdé tó gorí kókó ọ̀sẹ̀ lọ Ọkọ bí kì í roko. and again ohun àgbárí tó mójú ẹ̀jẹ̀ kòtòkò Ó jọmọdé ńkọ́? ọmọdé bá rí Hey. yóò sọ pé ọ̀run dòjò ayé lọ Yóò fọ́ pátápátá. gbogbo ìwọ̀nyí lèmi Àkàndá rí o Láti fọ́ sí ẹ̀. bọ̀tì Àmọ́. bẹ̀tì Àwọn ọjọ́. púpọ̀ nínú àwọn agitators ẹgbẹ́ mi ò rí Wọ́n ò rí bẹ́ẹ̀. especially àwọn tí ń bẹ lókè òkun sí téèyàn lè ṣe yọrí nínú ìyapa Bẹ́ẹ̀ni. òpó iṣu ní yagilógún Káàbọ̀. ọ̀pọ̀ kiri ẹsẹ̀ ní yẹ̀nà Bọ́ọ̀n. ọ̀pọ̀ ikán ní mọ́lé ọ̀pọ̀ oyin ní safara Wọ́n ti sè- ọ̀pọ̀lọpọ̀ irun á sì mágìyàn Lápàtọ̀pọ̀ kò sùn. sọ̀wọ̀ ló lè gbálẹ̀ mọ́ Ìjà ni gàgà kan. àìrìnpọ̀ ní jọmíjò níyà and majority carry the Wọ́n vote ti rí lọ wíwù. èèyàn mélòó ló gbọ́ pé ẹ fẹ́ gba Odùduwà nation Ẹ máa dáhùn. mélòó nínú wọn ló fọwọ́ sí ìlànà èwo lálàkalẹ̀ tá a fẹ́ tọ̀ Bọ́ọ̀lù ẹsẹ̀ fẹ́. ṣáà ti ṣe iṣẹ́ abẹ́lẹ̀ tó yẹ ká Ṣé ṣe ẹ ti parí iṣẹ́ ta tẹ̀? nínú yín ló ní tàgbọ̀ jẹ́ nǹkan ọmọdé bá láṣọ bí àgbà kì í
àkísà kọ́ wọ́n bá tó wá ní àkísà bí àgbà kò lè ní jìnnìjìnnì bàbá sọ gẹ́gẹ́ bí analyst agitator àti ajàfẹ́tọ̀ ọmọnìyàn tí èmi jẹ́ mo gbọ́dọ̀ fi emotion tèmi bí ọ̀rọ̀ Yorùbá ṣe ká mi lára ti àwọn ènìyàn mi síta láì wo conducive environment safety security of lives and property ọrùn mi ni yóò wà mo gbọ́dọ̀ ro àǹfààní àti ewu tọrọ mọ́ tí wọ́n fẹ́ ṣe ká tó nílànà tòfin òótọ́ ẹ̀tọ́ wa ní lábẹ́ òfin láti ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ láti fẹ̀hónú hàn bí nǹkan ọ̀bá lọ bó ṣe yẹ kó lọ bọ̀tì bọ́ba ti jẹ mọ́ pé à ń gbé fúláàgì sókè lórúkọ orílẹ̀-èdè míì nínú orílẹ̀-èdè tá a ti fẹ́ ṣe rálì ojú ìjọba bolẹ̀ ní lábẹ́ òfin o ẹ̀sùn tí wọn ò kí ń gba lọ́ọ̀yà fún bí wọn ò sọ̀yàn sẹ́wọ̀n gbére wọ́n sì dájọ́ ikú fún olúwa rẹ̀ aṣíwájú rere ò ní gbà kírú ẹ̀ ó ṣẹlẹ̀ o aṣíwájú rere kì í ro ti ẹnìkan kì í ní ìmọ̀ tara ti ẹnìkan ọ̀pọ̀ a máa gbọ́rọ̀ wọn kì í gbọ́ àgbọ́yé ni àwọn kan kì í fẹ́ gbọ́ tẹlòmíì mọ́ tiwọn ìsọ̀rí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ la pé èèyàn nípa ọ̀rọ̀ gbígbọ́ sí ìsọ̀rí àkọ́kọ́ wọ́n mọ̀rọ̀ gbọ́ wọn mọ̀rọ̀ sọ ìsọ̀rí kejì wọ́n máa sọ wọn ò mọ̀ gbọ́ ìsọ̀rí kẹta wọn ò máa sọ wọn ò sì tún máa gbọ́ ìsọ̀rí kẹrin ńlọ máa gbọ́ tí wọ́n máa sọ àtàpàdé àtàlódé ọ̀rọ̀ Ọlọ́run ọba fi yé wọn nbo ni mo ti against Odùduwà nation because mi Àkàndá ni mo bẹ̀rẹ̀ agitation for Odùduwà republic lórí ẹ̀rọ ayélujára oríṣiríṣi agitators ló jáde oríṣiríṣi agitators ló wà ṣùgbọ́n ọ̀tọ̀ ni orúkọ tí wọ́n fún pílátífọ̀mù tiwọn tí ò sì sẹ́ni tí yóò jiyàn rẹ̀ àbí mọ́ra látakò because tíìmù mi ló design t-shirt logo àti flag ní September 2019 làwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá ni wọ́n bá sì tẹ̀lé wa o ní Nàìjíríà àti lókè òkun wọ́n sì ń bẹ lọ́dọ̀ wa títí dòní nínú ẹ̀ láti yọ Oòduà Action Movement jáde bọ̀tì ojú ń ká àwọn ènìyàn méjì bó ti yẹ lọ ọdún tó kọjá lọ ni wọ́n ti ní ká máa kóra wájọ ṣèpàdé káàkiri ìlú wọn lọ yẹ ká taṣọ àdìfẹ̀lá Odùduwà republic ká máa gbé gárùn kiri mo ti mọ̀ wé lọ́dún náà ni pé kí wọ́n má mà dárú ẹ̀ wò ṣé wọ́n rántí ń tọ́sẹ̀lẹ̀ sáwọn IPOB lójú ìjọba tí ń bẹ lóde bolẹ̀ lòfin òfin mú wa o mo wí fún wọn gbà náà pa nílò ọ̀pọ̀ èèyàn rẹpẹtẹ Oòduà nation tá a la fẹ́ 5% ọmọ Yorùbá ló gbọ́ nípa ẹ̀ 1% péré ló sì fọwọ́ sí i kéèyàn tó kọ́lé dandan ni kó ṣe sọ́ọ̀fù ilẹ̀ kó ya plan nínú sọ́ọ̀fì ni mo ti rí pé agbára social media nìkan la ní wá sọ fáwọn ènìyàn mi bí ẹ jẹ́ ká máa kéde ìyìn rere Odùduwà nation káàkiri ìlú jákèjádò ilẹ̀ Yorùbá Nàìjíríà àti káàkiri àgbáyé ẹ jẹ́ á máa kó àwọn ènìyàn jọ sórí social media platforms wa Telegram Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ńbẹ̀ ni mo ti sọ pé gbogbo iṣẹ́ tó bá lè ńbẹ̀ ni kí wọ́n fún mi ṣe ìwádìí ìtẹ̀jáde àwọn fọ́nrán ọ́díò àti fídíò lóríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára bọ́lọ̀ ń bá wa ràn wá lọ́wọ́ ká print ẹ̀ sí CD lọ́pọ̀ yanturu ká fún akọ́kálékọ́kágo with that ìyá ilé ìlú ọbẹ̀ á lè gbọ́ nípa ẹ̀ ọ̀dà mẹkáníìkì bàbá ẹlẹ́ran ọlọ́kadà bàbá onímọ́tò onísùúrù ló lè fún wàrà kìnìún ẹni tí ó gbàkàrà sọnù lọ́wọ́ ọmọdé yóò tó yin sẹ́gbẹ́ àkàrà ẹni ìmúra ọmọdé ni yóò dúrọ́pù àkàrà kalẹ̀ àlédédé sọ fáwọn èèyàn wa pa fẹ́ gba Odùduwà nation kí wọ́n sì gbà sí alẹ́nu bẹ́ẹ̀ kí wọ́n sì máa tẹ̀lé wa gòlógò a ní láti sọ ewu tí ń bẹ nínú wíwà nínú àsopapọ̀ Nàìjíríà fún wa ká sọ ìfàsẹ́yìn tó ti mú bá wa ká sọ ewu tí ń bẹ níbẹ̀ lọ́jọ́ iwájú ká wá ṣàlàyé àǹfààní tí ń bẹ nínú èyí tá a gbé lọ́wọ́ fún wa ṣèbí kàmpéènì olóṣèlú fi ń wìn ní àti wa ìrere ni wọ́n fi tàn sí Kìrìsìtẹ́nì kálẹ̀ wàásù àti wáàsí ni wọ́n fi tàn Islam fún wa wọ́n jẹ́ àmọ̀ yàtọ̀ nípa ọ̀run rere àti ọ̀run àpáàdì iná Jahannama àti àrìjánà onídẹ̀ra lẹ́yìn ẹ̀ ni wọ́n ṣàlàyé ohun tó lè gbé wa dé ọ̀gọ̀ọ̀gán wọn ìgbésẹ̀ àkọ́kọ́ tá a nílò nù tá a bá fẹ́ òmìnira fún Yorùbá ní tòótọ́ it is
is a process. Kì í ṣe tá a lè rí gbà lọ́jọ́ kan. Kì í ṣe tá a gbọ́dọ̀ ní lọ́kàn. Pa a máa rí gbà lójú ẹsẹ̀. Lọ́wọ́ ta ni? Ṣé lọ́wọ́ ìjọba tí ọ̀nà ní ẹ̀mí? Ta la ní lẹ́yìn tí ó sọ̀pọ́ọ̀tì wa? Ṣé sẹ́nítọ̀ tí ń jẹ lábẹ́ ìjọba ìyówó kó dé? Àbí House of Rep members tó fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹrin? Ṣé gómìnà tí ń bẹ lórí àlééfà lọ́wọ́ ni? Bí èyí ti ń múra tó fẹ́ lọ lẹ́ẹ̀kejì, ọba Ìwó ló fẹ́ jáde láti ṣàtìlẹ́yìn fún Alójútáyé ní gbangba. Ìdí tí bàtà fi jágùn tí ọ̀rọ̀ dìkàlẹ̀ nìyí o. Èmi àtẹ̀yìn la gbọ́dọ̀ jà fúnra wa. Ká sì jà fúnra tí ń bọ̀ lẹ́yìn. Ẹni pé generation wa ló ṣẹ́kù tó mọ̀ tán, tó nímọ̀, tó lóye, tó níwọ̀ ọmọlúwàbí díẹ̀díẹ̀. Generation tí ń bọ̀ lẹ́yìn wa máa brutal gan-an. Àwọn ni generation tó lè ta ìpínlẹ̀, tó lè lo orílẹ̀-èdè ní gbàǹjo. 90% wọn ní ṣe yahoo. Ọ̀pọ̀ nínú wọn ṣe àìló bàbá. Èyí tí ò mu sìgá nu wọn mu gbó. Èyí tí ò mu kòdé ìhọ́nlá rẹ́fù. Tramadol àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àtọkùnrin àtobìnrin tá a pè lẹ́yìn ọ̀la. Ojoojúmọ́ ni olóṣòwò pọ̀ sí i láàrin àwọn obìnrin wa. Nàbìlì yìí ti ń bẹ nílé ẹ̀kọ́ fi ń gbéra. Ìní fi ń ra sọ́ra bàtàrà góòlù. Ti fóònù ìgbàlódé ni mo ní. Bọ́ọ̀ bá mọ̀ kí n dọ́gbọ́n sọ fún ọ pé wọ́n ti ń ṣèpàdé olóṣòwò. Wọ́n ti ń ṣèpàdé apá ìtàṣẹ́wò. So ní generation wọ̀ bá lè rí àṣẹ. A pèsè ìyàrògòrógó lẹ̀ fún àrọ́mọdọ́mọ wa. Kí wàá láṣẹ ìnáwó látọ̀. Ìgbésẹ̀ wo ló yẹ ní gbégbé? Gbogbo ìlàkàndá ó bẹ̀rẹ̀ sí ní ṣíkalẹ̀ láwẹ́láwẹ́ láìpẹ́ jọjọ. Pẹ̀lú àwọn agitators tó ṣe tán láti ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá. Àbí wọ́n kọ́ ọ ní fàmọ́gbà olóbìnrin. Wọ́n tún wá fipá di atari mẹ́ta. Tó bí àbàtà mẹ́fà ránṣẹ́ sí ọ. Pé bóyá èròjà tó lè fi ṣàṣàwọn ni òpé. Oníjà ò tí ì bẹ̀rẹ̀. Oníjà ò tí ì yá. Mo bá tún fẹ́ yá ń gọ́. Níjọ́ àjùbàlá níran àdá tó gbòòrò. Níjọ́ ogun bá lè là á níran alágídí ọmọ. Gbogbo alágbára tí ń pariwo October 1st ló forí mọ̀. Olóyè Sunday Igboho nìkan lárí níjọ́ ogun gbóná tó fẹ́ yín gan-an. Níjọ́ kejì iléeṣẹ́ ọlọ́pàá fọmọ ogun halẹ̀. Sunday Igboho dúró wámúwámú lò sábà fìtàn balẹ̀ nílẹ̀ Ìbàdàn. Pé tá a bá tójú ogun dé, tá a ròyìn gbéra, tá a dáńbẹ̀ tẹ́ gbàgbọ́. Ńlá tó délé tá a ti ọmọdé mẹ́fà pa yín o. Kójú tó togun ojú tó ti lé. Ẹ̀gbọ́n mi lọ́ọ̀yà ń lẹ́nu pé gbogbo ẹni akójú okùnlé ọ̀jẹ̀ ni a bá. Gbogbo ẹni àjọ dámọ̀ràn mọ́ránmọ́rán. Ńlọfarí inú bí ìjàmbá. Ìgbòho ọmọ wípé wọ́n lójoojú pátá mọ́ lọ. Ìrọ́ kẹ̀kẹ́ lásán wọ́n gbọ́ tí wọ́n fi kárí wọnú bèègbé. Àtẹsẹ̀ kan bọ́dọ̀ Ọ̀ọ̀ni ti hàn. Nígbà bá wa bẹ̀lú mẹ́ńkọ́. Ṣé èèyàn ní dolùwọ̀ lọ́dọ̀ ẹ̀ bọ́ra? Owó Ọlọ́run wa ni àbáyàmọ́. Pèsè bá ṣe máa bá lọ nìyí tá yóò fi dọ̀run. Kí ká jẹ̀yà tán. Ká tó gbò pamọ́ dèrò ẹ̀yìn tí ń bọ̀. Ìjẹ́ generation tí ń bọ̀ lẹ́yìn ó lè ṣàtúnṣe. Wọ́n ní kinní ìkíní ẹni. Wọ́n ní ẹ̀wò mọ̀ ń bọ̀ nájàre. Orogo tó rodo. Bọ́ bá nǹkan rẹ níbẹ̀ kò ní yẹn jẹ́. Generation wa ló lè ṣe iṣẹ́ ọ̀hún láṣeyọrí. Yes, àti bẹ́jọ́ lórí. Ẹni ọ̀fà dáná dé àjànàkú. Mo ti bó sí ọ̀kánjú àti bí mo ti sọ. Ẹni ọ̀sọ̀kù làgbọ̀nrín ṣáájú ọbẹ̀. Ìran ni ọ̀fẹ́ wálé o. A kì í dúbà fògùn sínú rọ̀rùn. Bẹ́ẹ̀ la kì í dúpẹ́ lọ́wọ́ aláṣekù. Àṣetán ló níye. Ẹni mo fi ní òpó létí. Ìmọ̀ràn làgbà. Bá a ti ṣe lọ lórí gbogbo wọn. Àjẹ́ pé bí n bá gbé náà ń jó lórí omi. Eérú ẹ̀ ló yẹ kẹ́ pé kí n rìn kó wà. Igi tó fọ́ni lójú náà ló yẹ kó fọ́nà hàn ní. Òótọ́ àlá gbogbo wa ni. Bọ̀tì ìmí ní ìran tó yàtọ̀ lórí ẹ̀. Ibi abátọ́kù sísè ló yẹ kí ìrà ó tọ̀. Ipa abẹ́rẹ́ ló pọ̀ ọ́tọ̀. Ata òòlù lẹ́kẹ́tì lọ. Ti fi sọ̀kò ojú. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kọ́ ló dàgbà jù nílẹ̀ Yorùbá. Nítorí di pé gbogbo Yorùbá tẹ̀lé. Wọ́n rí i lẹ́ni tó lọ́gbọ́n àtinúdá. Ìrẹ́ pé ọgbọ́n sasa bíi àṣàrùn. Ó dáńtọ́ gbogbo lẹ́nu. Yorùbá sì mọ̀ wípé ojú ọ̀nà ní ń kó àwọn lọ kì í ṣe inú igbó. Wọ́n rí i pé kékeré kọ́ ló fi nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn. Ìlépa rẹ̀ títí ọjọ́ ayé ẹ̀ ìní pé kí Yorùbá wà lómìnira. Àjẹ́ wípé ọjọ́ bàbá díẹ̀ bí ó tiẹ̀ kọ́. Solúwọ́ ọba ní fúnni lẹ́bùn ẹ̀bùnsẹ̀ lọ́pọlọ. Ètò àtòpin ni òpin kárí. Ọgbọ́n ọ̀kàgbà àgbà ọ̀kọ́gbọ́n. Àbí
ọ̀pàdé àgbà lọ́nà onídàádi ẹ jọ̀wọ́ ẹ kọ́ mi lọ́gbẹ́sà bí wọ́n bá jí agàn ló bá dàgbà ńkọ́ ṣé pé tí èèyàn bá ní ni yóò fi tọrẹ àkàndá kílè rí tá a jẹ bọ̀ lórí rálì tá a dájọ́ ìsọ́nà káàkiri àgbáyé ìjákulẹ̀ ní àbí àṣeyọrí ojú ọ̀nà la wà ní àbínúgbó àpègede àbá kùnà ká tẹ̀síwájú ní àbí àṣemẹ́ yóò ṣeé ṣe ní àgọ́dẹ láíláí pọngbà kan rìn kése àwọn ẹ̀nẹ̀ ní àbá lóòsì ọlọ́run ọba mi ń gbọ́ àṣeyọrí ńlá la ṣe ìwọ ń rò pé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ bóyá torí ipá àráyè ṣe ìwọ́de ní nàìjíríà bá a ṣe fẹ́ then ọ̀làròjinlẹ̀ nìyẹn kẹ́ ó ti gbàgbé pé ìjọba àpapọ̀ ti wà wíẹ̀ bí àwọn èèyàn kan agitate fún Odùduwà republic kì í ṣe Biafra nìkan ni wọ́n ń jà fún mọ́ báyìí àti ń jà fún Odùduwà nation bí ó bá jẹ́ bẹ́ẹ̀ kí ló bí press release DIG ní September 30th desist from illegal gathering or protest on October 1st pé kì í bá ṣe àṣeyọrí tá a ṣe kí ló bí 50th paragraph speech president Muhammadu Buhari ìpínlẹ̀ October 1st àyájọ́ ọjọ́ òmìnira fellow Nigerians let us collectively resolve to continue our journey beyond the 60 years on the clear understanding that as a nation we are greater together than being smaller units of nationalities. ń bẹ̀rẹ̀ láti wá sọ fún ààrẹ Buhari pé ìmọ̀ràn rẹ̀ dà ọkàn ṣe ń tẹ̀lé pé báyìí láṣẹ nǹkan wa ọ̀yàtọ̀ ẹ̀rí ọ̀yàtọ̀ tó fi dé ìlú Èkó gbogbo ẹni ọkà wọlé rí ẹkún ni wọ́n ń sọ má fọkọ mi dáná mọ́ ọjọ́ kan làásòfin rẹ̀ ìta fẹ́ lòmìnira ṣùgbọ́n nínú Nàìjíríà a fẹ́ control resources wa a fẹ́ ní òfin tiwa fúnra wa a fẹ́ máa sọ́bodè wa fúnra wa ìyẹn ló rọrùn tí ò sì ní fa ogun ìwádìí àtòfin tó tọ́ mi lọ́jọ́ kó yé mi pé Odùduwà republic kò ṣeé fàyọ kó lára Nàìjíríà àwọn tí ń jẹ nígbà ò ní gbà fún wa ọ̀nà kan ṣoṣo ńlá fi lè gbá láì ní ìdálọ́wọ́gbọ́ tá a bá ti rẹ́dì láti jagun and I see that 100% impossibility Yorùbá ò ṣe tán láti gbọ́ nìkan jagun ajagun tà mélòó lẹ ti tírẹ̀nì kalẹ̀ nǹkan ìjà ogun mélòó lẹ ti kó pamọ́ o ta nínú yín ló lè ti ọmọ ẹ̀ síwájú ìjà lẹ́yìn tó ti kàwé tó ti gboyè jáde síta bájà a máa ṣẹ́gun ta la fẹ́ kọjú ogun sí gan Ìgbò ni àbáwúsà àgbẹ̀ Fúlàní ìjọba àpapọ̀ ni yóò dojú ogun kan ní àwọn ló sì ní ọlọ́pàá àti sọ́jà lọ́wọ́ àwọn ló ní civil defence àwọn ló ní navy àti air force àwọn alágbára Yorùbá ó sì sọ́pọ̀tì wọn ni àbí kí wọ́n sá lọ ṣàlẹ̀ rí nǹkan ìjà kó wọlé ìlú wo ni yóò gbèjà wa kí làá fi ṣèdúró tá a bá jà tán tá a ṣẹ́gun tá a lọ́ máa ṣẹ́kù ìgbẹ́ ni àbẹ́yìn aláwa ṣèjọba lé lórí pé kì í ṣe Yorùbá tí mo mọ̀ dáadáa ní tá a mọ̀ ní wípé káwẹ̀ ká ṣoge káwọṣọ tó dáa káwọ bàtà àsìkò sẹ́sẹ̀ góòlù tó dáa lọ́rùn aago olówó iyebíye afẹ́kọ́lé alárànbarà afẹ́gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó yáyì fàájì ìrọ̀lẹ́ ọ̀gbẹ́yìn lẹ́yìn iṣẹ́ òòjọ́ yà rẹ́dì láti jà yà rẹ́dì láti jagun báyìí lè tanra wa ìwọ làbùrọ̀ wúláyà kápá gómù èmi àkàndá ọ̀fẹ́ káyé ẹ̀mí tó ṣòfò ká tó bọ́ lóko ẹrú ni àwọn wèrè èèyàn ti ń pariwo in any revolution there must be sacrifice there must be bloodshed ẹ má dá wọn lóhùn bí wọ́n ti gbọ́n mọ́ ní o ẹ bá ń béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n lè fi ara wọn àbọ́mọ wọn ṣe tutù ìfọ̀rọ̀rora ẹni wo ni o ìyá falásọ̀ òbúra kan ṣoṣo tá a ní ó fi ṣe sàárà ohun tí mo wé nà tí wọ́n ní mórí wá o àgbọ̀n kankan mọ́ lẹ́nu alákọ̀ọ́rí gbogbo wọn àwọn ẹlẹ́nu yọ̀gbọ̀lọ̀ bẹ́ẹ̀ lá ta ló ráìtì ta ló rọ́ǹgì èmi ni àbáwọn àkàndá ni àbáwọn ṣe tí mo ní yọ ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ni mélòó nínú wọn ló wálé àwọn dàbí mo ṣe dá gbogbo ọlọ́kùnrin tó lòun ó jomi tó rọ abirù sóró àǹkó láyé ojú ògò olójú kan tí ń ṣeré ògò sísọ ọmọ ọlọ́mọ làáfì pàájì ọmọ ọlọ́mọ ló ṣe ránṣẹ́ dé tòrótòró ìmọ̀ràn mi nìyí o fún gbogbo ẹ̀yin aláìní làákàyè tẹ́ pera yín ní bloggers tẹ́ ń sẹnu yọ̀ọ̀yọ̀ bú mi
journalism analysis activism ojú kákànlá fóònù máa wá pariwo lórí ẹ̀rọ ayélujára lọ ọ̀gá ọgbọ́n tí òye ọlọ́run má ní lérò láti ti ẹnìkan ṣubú ìwọ ó lè bá a gòkè ìtọ́lọ́run ọba gbèlè mi àkàndá ọ̀sẹ́ni tó lè fa mi tù àbúrò pé mo déédéé ń jákàndá ni stop being selfish never be hater ọjọ́ àwọn èèyàn bá mú un tọ́ náà ni wọ́n padà lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba ní gbé ní ga àkàndá ọpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ àti ẹgbẹ́ mi àánú ọlọ́run ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ẹ láìkì kẹ́ ẹ fọ́lọ̀ péèjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ Awikonko àti rí kọjá 100,000 followers pẹ̀lú ìrànlọ́wọ́ ti yín ni mo nígbàgbọ́ pé a máa wọ 200,000 followers kọ́dún ìlú tó parí lágbára ọlọ́run ẹ subscribe sáwọn YouTube channel mi àkàndá ọ̀rọ̀ Awikonko ìkórìtà kò yé mi ìlú àkàndá ọ̀rọ̀ Awikonko ẹwà èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV òwe Yorùbá TV oríkì Yorùbá TV àṣà Yorùbá TV orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.